ó ṣògùn o. ẹran kú ọmọ èèyàn yè. ó ṣògùn o. ẹran kú ọmọ èèyàn yè. bá ń gbọ́ pa á. ọ̀pá àtọ́. àní sìnkú jájẹ o. àwùsẹ o. àní fọwọ́ pa àní fẹsẹ̀ gún o. àwùsẹ o. ó kọ yín ti jẹ. orúkọ mi ni Ọlábọ̀dé Kóredé Ọmọ́táyọ̀. láti ìlú Télémù. oyè wo ló wà lórí yín láàrin ọdẹ? ọlọ́pàá ọdẹ of Télémù land àti gbogbo ọlá olúwa. èèbà téèdé stéètì. èèbà ta lọ ga yín ọkọ yín lọdẹ? bàbá tó bí mi nù ni. àwọn ọkọ yín lọdẹ? bẹ́ẹ̀ni. sanni wọn rà bán fún yín? àwọn náà ni àgbébọn lé lọ́wọ́ kó tó di pé mi náà fowó mi ṣe. ǹjọ́ wọn gbébọn fún yín kí lẹ fi pa? níjọ́ tí wọ́n kọ́ gbébọn fún mi. bẹ́ẹ̀ yìnbọn wò báyìí. àwọn ni mo fi pa. àwọn àlégbà. àǹtà. bó lẹ ti pa? níjọ́ náà àti mọ dàkó sí wọn ti pẹ́ tẹ́lẹ̀ tá a bá fẹ́ jẹun lóko bóyá a fẹ́ jẹyán. ẹ̀gbọ́n wọn náà lè wà bọ́n àmọ́ pẹ́ nìyẹn ní ẹ̀ ń dúró gbé. ọdẹlẹ̀gbọ́n wọn náà òní ó sa ọdẹ of Télémù land. ẹnìyẹn náà wọ́n wá bọ́n tá a bá fẹ́ jiyán tá a bá ṣiṣẹ́ tán gbà mí bóyá tá a bá ti skul dé a lè wà bọ́n ní oko tá a bá ṣiṣẹ́ tán wọ́n pè a fẹ́ jẹun á dàkó sí wọn á pa kún á pàpà jẹ á pa ní tá a sábà fi jẹun. ṣùgbọ́n ọjọ́ náà ẹ̀gbọ́n wọn tá à ń pè lẹ́nu tó gbé wọn wá ọ wá jẹ́mi àti ẹ̀ nìkan mo sì lábúrò kan náà tó náà jọkùnrin. wọ́n wá ní tí ó ṣẹlẹ̀ ni pé wọ́n sì a sì làjá tá a máa kó dako. wọ́n wá kájà òun wọn kò fábúrò mi tẹ̀hún wọn ní kémi àti ọjọ́ lọ dún wájú torí gbó fẹ̀ kọ́mọ́jẹ̀pọ̀ nìkan ni kálíbà tètè sí ní tá a sì tọrọjọ́ ti lọ bí ọwọ́ aago 5 ní pé kálíbà tètè padà sí àbà ká lọ jẹun. tó ibẹ̀ mo sá dúró ní ẹ̀gbẹ́ kan wọ́n yìí ti máa fún mi ń dánilẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ pé ẹran tó bá wà báyìí tó bá ṣe báyìí torí ijọ́ tí a bá pé ìwọ náà ó yìn wò nǹkan kan. so ijọ́ náà àwọn ajásà ń lẹ́ràn bọ̀ ìkan gbàdọ̀ wọn lọ yín òjọ́ yà wọ́n yìnbọn mọ́ gbà. so wọ́n wá ní káwọn alẹ́kùn wọn mọ́ bọ́ àtàyìn àbúrò mi. so mo sáà ń gbọ́ gbùrùgbùrù bọ́ lẹ́yìn mi àwọn ajá yìí ti jáde bí wọ́n máa ń ṣe dá oko nǹkan tẹ́lẹ̀ tí wọ́n ti yípo wa lọ igbó tó wà lẹ́yìn rẹ̀. a sáà ń gbọ́ gbùrùgbùrù bọ́ lẹ́yìn mi ẹ̀yìn tí ń yíjú padà sí mo bá rí kí a ló tóbi tó báyìí ó sà ṣe ràpàtà ńlẹ̀. mo bá kí yìnbọn sí gbà ìbéèrè tán tí dáàdì mi ṣe dọ́dọ̀ mi kí ló yìnbọn sí ṣe ìsajá lọ mo ní kí ìsajá tí mo yìnbọn ẹ̀rù sáà ń bá mi àti súnmọ́ torí ó tún sáà ń ṣe rù báyìí ẹ̀rù sáà ń bá mi àti súnmọ́ ń jọ náà toró tóbi pọ̀. ṣùgbọ́n gba àwọn súnmọ́ bí wọ́n ṣe wò lọ́ọ̀kan báyìí wọ́n ní kì í ṣe tá a lè tí ì súnmọ́ o bá ní kí ló dé eléyìí yóò tó lọ tí tó ń yíra kó báyìí wọ́n ní òsì nǹkan kan tí ó sì mọ̀ pé bí ìbọn ti bá ó dùn pé ká mọ̀ tí ì súnmọ́. ṣùgbọ́n ń gbọ́ ó ṣe díẹ̀ sí tó bí 30 ìṣẹ́jú wọ́n bá ní ká padà lọ ọbẹ̀ wọ́n á bí wọ́n léèrè kí alóòtú tẹ́ fi ní àmọ́ tí ì súnmọ́ ẹni wọ́n ní ìṣẹ̀ran tá a lè tètè súnmọ́ bẹ́ẹ̀ wọ́n tá a bá wò táwọn bá lọ gbé wá ní ìsìnkú ká ń bẹ ní ọrùn ọwọ́ rẹ̀ pé tá a bá sì súnmọ́ lójú ẹsẹ̀ bá ìgbóná ó bóyàn. so a sá lọ gbé a lọ jẹ yẹn tá a jẹ lábà. nígbà tó di bí ijọ́ kẹta tí wọ́n tún ní ká lọ bẹ́ẹ̀ dádì mi àtọmọ wọn wá ní ẹ̀kan ó kúkú dà sí mi kémi ò kó ìbọn méjì lọ́wọ́. wọ́n fẹ́ máa dán wò kó tó di pé ń bọ̀ gbangba pé ijó téèyàn ọba jó ń gbangba kọ̀rọ̀ lèèyàn ti dán wò. ní tí mo sọ yìí 2005 ìgbà tí mo parí secondary school ni tí mo parí primary school pé ń bọ̀ sí JS1 ni mo wà ń gbà yẹn. so kí n má fagùn mo sá kó bọn yẹn lọ́wọ́ ń jọ náà à ń pa kún à ń pàpà jẹ. ń bọ̀ wá tún di àwa débì kan àwọn ará àwọn àdán tí wọ́n sùjọ tí wọ́n pọ̀ ní wọ́n bá ní kí n wá yìnbọn sí àdán yìí. àwọn àdán orí igi tí wọ́n wá wà orí igi wọn ga kò ju déédéé irú bẹ́ẹ̀ ń lọ. wọ́n wá ní kí n wá yìnbọn sí bó wàá ní ṣe yìnbọn sí eléyìí ẹ̀ náà lẹ́ni ẹran tó bá ti wà ní déédéé bí ọrùn èèyàn àbí iwájú àbígbáyà pé èèyàn gbọ́dọ̀ yìnbọn sí ó ní ṣe pa eléyìí wọ́n bá ló ní bẹ́ẹ̀ èèyàn ṣe tún pa. wọ́n wá ní kí n lọ sí abẹ́ rẹ̀ kí n lọ kúnlẹ̀ pé ẹnu bó ti wà lókè kò sí ní kankan tí ó fẹ́ lọ mo sá yìnbọn sí àdánjọ náà bí wọn márùn sájà bọ́ọ̀lẹ̀ àṣàkò lọ. tó bí mo ṣe bẹ̀rẹ̀ nù tó fi di pé èmi náà mú jáde
tá a bá ń lo oko tá a pọ̀ lọ èmi náà ń dá dúró. Ṣé ẹ máa dẹ iná? Mo ń dẹ, mo máa dẹ iná, mo máa dẹ ojúmọmọ. Kí làwọn rírí yín ní àwọn oko alẹ́ tẹ́ ẹ lọ lóríṣiríṣi? Ìrírí pọ̀ díẹ̀. Ọ̀yà. Ṣùgbọ́n ìkan tí mo kọ́kọ́ rí tó bà lẹ́rù ìjọ kan torí bàbá mi ọdẹ ni a ní gbébọn fún dádì mi ló gbébọn fún mi. Ṣùgbọ́n mo jẹ́ ọmọ kan tí ọjà kọ̀ bí ní ọkùnrin fún gbogbo ọmọ wọn tí wọ́n bí. Mo sì forí mọ́ wọn láyà díẹ̀. Tí n bá ń lo oko alẹ́, wọ́n lè pè kí n wá kàn ó ṣàdúrà fún mi. Wọn lóríṣiríṣi báwọn. Ṣùgbọ́n ọjọ́ náà a máa ń pe ibìkan dì ìrókò wá lọ ọbẹ̀. Ìgalà kan tí mo sá fún wa, a lè yìnbọn sí lóru, ọbẹ̀ lówo ó ṣe gbá. So ọjọ́ náà mo bá lọ ọbẹ̀, àpàjẹ kan ni mo pa kó tó di pé mo débẹ̀ ìjọ náà, mo kirikiri rí nǹkan kan mọ́. Wọ́n sì kọ àsìkò yẹn inú ẹ̀rùn ni wọ́n kọ bẹ iṣu, mo wá jókòó lára ibi iṣu báyìí pé kí n sinmi díẹ̀ kí n gba ẹ̀bẹ̀ padà lé. Mo bá gbọ́ pápá dẹ̀ ti jó, mo bá gbọ́ gbàrà lára pápá hùn, mo dẹ̀ ti paná, mo ti pa torchlight alẹ́, mo ti pa torchlight, mo ti jókòó lára ibi iṣu yẹn. Gbàrà tí mo gbọ́ báyìí, àgbọ̀nrín rè onírọ́ pápá bọ́ yìí. Mo sá fi ọwọ́ kan mú torchlight, mo fọwọ́ kan mú ìbọn. Ó sá ń rọ straight ibi tí mo wà náà ní ìrọ̀ igbó bọ̀. Mo sá fọwọ́ kan mú. Bí gbóná tí ń gbóná sí báyìí, ilé sọ pé àfijọ́ rẹ̀ rí ọ̀gá jù báyìí lọ. Ó tún lọ mú kékeré báyìí. Ó bá sá ń ṣe kandoro. Egbére ni. So wọ́n sá ń sún mọ́ mi, ó ń bọ̀. Jẹjẹrẹ ti bò mí, gbogbo nǹkan ti ń ṣe mí, ara mi ń gbóná, orí ń fọ́ mi, òtútù mú mi. Tábẹ́ ni mo láàgùn. Ọfẹ́ kó sí mi, ó sá kéde rúbí mi. Ṣùgbọ́n bàbá mi tí mo sọ yìí, wọ́n máa sọ pé báyá tá a bá dé ibì kan, bóyá ilẹ̀ bá fẹ́ lọ, ìbóyá ooru mú tàbí orí èèyàn dìde, pé àwọn nǹkan abàmì kan ti wà ńbẹ̀ nìyẹn, pé ó ní àwọn èdè téèyàn máa ń fọ bọ́ọ̀tì. Níjọ́ náà tí kinní ń súnmọ́ mi, gègé ni àtòjé ti mú mi, ó ti mú gbogbo ẹ̀ parẹ́ mọ́ mi nú. Débi pé nígbà tó déwájú mi báyìí, ó tún dúró, ó tún ní bí pé fóònù bá ń vibrate ní orí tébù. Ó dún, dídó tó dún báyìí, ọkọ̀ já wájú mi, mo tún ń wò ó lọ. Nígbà tó wá dé irú bí ọsàn yẹn tó rìn síwájú díẹ̀, mo wá ẹsẹ̀ ronú pé àbí yìnbọn mọ́ kinní yìí ni, mo nàbọn sí, mo tún kábọn kò. Ìgbà tó wá tó rìn jìnnà díẹ̀ ni iye mi ṣẹ̀ṣẹ̀ wá sí pé àwọn nǹkan kan mọ̀ wà lára mi tí mo lè fi defend. Ṣùgbọ́n láti ibẹ̀ ni mo ti gbọ́n bàtà mi pẹ́pẹ́pẹ́ pẹ̀lú ojora. So ojora yẹn sá mú mi níjọ́ náà. Mo sá gbọ́n bàtà mi pẹ́pẹ́pẹ́, mo méré láti bẹ̀, mo sáré wálé. So mo lọ jí bàbá wọ́n ti sùn wọ́ra. So àwọn bàbá dẹ̀ ti dàgbà, àwọn tí mò ń bá wọn sọ kò clear dáadáa, àwọn èsì fún mi o. Ẹ bá ní bí bàbá dàárọ̀ ń bọ̀ dàárọ̀ ọjọ́ kejì mo bá sọ fún wọn bẹ́ẹ̀ àwọn nǹkan báyìí tí mo ní ọmọ fi ṣàdúrà tó bá dóko àti tí ọba ń jáde lọ ńkọ́. Mo ní ojora rẹ ti jẹ́ kí gbogbo ẹ̀ parẹ́ mọ́ mi nínú. Ẹ bá ní ọ̀dà sí bí mo mọ ibi tí mo ti rí, mo bá ní bọ̀ dàárọ̀ ọjọ́ kejì mo bá gbé wọn lọ bẹ̀. Àwa gbogbo àdúgbò bẹ̀, mo bá ṣe débẹ̀ wọ́n ti rẹ́sẹ̀ rẹ̀, wọ́n bu nǹkan lé rẹ̀, so wọ́n da ewé bò. So àwa gbogbo àdúgbò bẹ̀, a ṣe gbá lóríṣiríṣi. Nígbà tá a padà bẹ̀, bàbá bu yẹ̀pẹ̀ ibi tí wọ́n ti rà tẹ̀lẹ́sẹ̀ rẹ̀, wọ́n bá sọ̀rọ̀ lóríṣiríṣi. Wọ́n ládìtì ni, wọ́n ní egbére tí ọ̀gbọ́ràn ní pé tí rẹ̀ di. So asápadà lé wọ́n sá kéèpẹ̀ ẹsẹ̀ yẹn wálé, sáwà lọ́dọ̀ wọn títí ìgbúrò nǹkan kan. Bọ̀ wọ́n á sọ ọ̀rọ̀ fún mi lóríṣiríṣi, wọ́n tó fún mi ara àwọn nǹkan míì tí fi máa ṣàdúrà tí n bá ti ń jáde lọ bẹ́ẹ̀, pé wọ́n ní opportunity gidi ni tí mo rí jẹ́ náà. Wọ́n bá yẹ pé mo bá gbìyànjú láti ṣe àwọn àdúrà tí àwọn ní kí n máa ṣe, pé kì bá dúró, even mo tó láǹfààní tí mo lè jẹ ní ara rẹ̀ yóò sá lọ bẹ́ẹ̀. Ewu tó ní. Tó tún dàbí rẹ̀, èmi àti ọ̀gá mi kan ni àjọdẹ̀gbó lọ igbó kan níjọ́ tí n lè gbàgbé. Àjọdẹ̀gbó lọ igbó kan ní ọdún kan. Ṣùgbọ́n igbó wọn àti máa ń dà lójúmọ́ ọmọ tẹ́lẹ̀ torí pé alìbẹ́tú méje ìdálà márùn-ún ní igbó kan. Tí wọ́n wá ní ká lọ bẹ̀wò lálẹ́ wípé Ọlọ́run lè nìkan rí sí. Bá a ṣe dé inú igbó oúnjẹ náà, a bá ti ń ta okùn báyìí nínú igbó òun. Igi ńlá kan báyìí ń sokùn pupa mọ́ lára. Wọ́n ní ẹ̀yìn ìgbà yẹn la wá padà lọ ibì kan tá a ti máa dẹ̀ lọ́sàn-án. Àmọ́ rẹran pọ̀ ńbẹ̀ gan.
ká wá ní ká lọ síbẹ̀ yẹn ní alẹ́ pé ó ṣeé ṣe k'Ọlọ́run ṣàánú wa rẹ̀. So a bá sá lọ èmi àti kejì mi yẹn. Ìgbà tá a débẹ̀, wọ́n so aṣọ pupa mọ́ ibi tá a máa gbà wọlé lára igi kan sí ibi ìkejì, but àwa think pé bóyá àwọn olóko bí wọ́n so nǹkan mọ́gi yẹn káwọn rẹ́girẹ́gi mọ́ bàa ṣe kí àwọn onídọ́mà kí wọ́n bàa ṣe kéegi yẹn, àwa sá gba ẹ̀yìn ẹ̀ àgbàbẹ̀ wọlé. So bá a ṣe rin tó bíi 2 kilometre ara kan casket kékeré kan lẹ̀. casket Bẹ́ẹ̀ ni ó sí aka kékeré kan lẹ̀. tó tó gba odidi èèyàn Ó gbàyàn kékeré ni. Kí ni ìtumọ̀ ilé? Wọ́n dẹ̀ ṣí sílẹ̀, aṣọ white wà nínú ẹ̀, aṣọ red wà níbi nǹkan sí yẹn. So àwa kọjá ń bẹ̀ pé kí la bá wá, kí ni tá a mọ̀ bá káàkiri tiwa. So a sá sùn síwájú, bá a tún rin another bíi 3 kilometre, a tún padà rí casket mi. Ìyẹn gba odidi èèyàn tiẹ̀, normal casket tó gba odidi èèyàn ni. ọgbọ́n odidi èèyàn. Bẹ́ẹ̀ ni a ò gbà kí tó ní ìtumọ̀ eléyìí náà. Títí òun náà tún wá dàbí rẹ̀. Ojú ọ̀nà tẹ́ ń gbà lọ ẹlẹ́dẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀nà tòró tó ní inú igbó ni ẹsẹ̀ tí ó gbèjì ni. So pupa wà níbi tí wọ́n sí kalẹ̀, white wà nínú ẹ̀. Ìkejì mi tiẹ̀ mú ẹnu ìbọn rẹ̀ ó fi tì í, ó tó fi sí padà. Kí ni ìtumọ̀ eléyìí? Àṣà lọ àǹbá ti wá lọ. So nígbà tá a tún rìn síwájú díẹ̀, kejì mi yẹn bá ṣẹ́wọ́ sí mi lẹ́yìn, ó rójú ẹran, bá yìnbọn sí ẹtù yẹn jọ náà gbàá. A bá rí torchlight lóríṣiríṣi, sáwà from unexpected way, sáwà káàkiri. Torchlight lóríṣiríṣi. A sá ń gbọ́ ẹ pa wọ́n ni o, àwọn tán láyà tán wọrú bí ẹ pa wọ́n ni o, ẹ̀kan kú ni o, nǹkan kan wọ́n sá ń pínra wọn lóríṣiríṣi pé wọ́n lọ sọ̀nà dè wá níbi tí a lè gbà sá jáde. Kan sáfi àwa náà ò dá wọn mọ̀, a mọ̀ wọ́n di bá a ṣe ń sọ̀rọ̀ yìí gan. So àwa náà sá pa torchlight orí wa, a dẹ̀ mú. Ẹ lọ gbé ẹ̀tú tẹ́ pa. A ti gbé à ń wọ́ lọ pé gbogbo tí ọba káàtì ẹsẹ̀ ṣẹlẹ̀ tá a bá na ọmọ ọba èèyàn ọ̀nà tẹ̀wọ̀n mọ́ ni. So wa sá ń wọ́ lọ, bá a ṣe ń wọ́ ni àti wọ́n ń tẹ̀léra wa títí tá a fi dé bèbè odò kan. Bọ̀ àsìkò ẹ̀wọ̀n Wọ́n àtẹ̀lé yín mọ́. Ìfún ibi tá a fẹ́ já sí, wọ́n ti pín àwọn méjì síbẹ̀. Títí tá a gbà wọlé ibi tá a lè lọ já sí padà, torí wọ́n mọ̀ pé kò sí ọ̀nà ibòmíì tá a lè gbà jáde ju títì yẹn lọ. Àwọn bíi 4 wọ́n ti wà ń bẹ̀. So ibi etí odò yẹn tá a fẹ́ já, omi yẹn ti gbẹ. Àwa rò pé the only alternative tá a ní náà ni ká bẹ́ lu inú odò yẹn. A sá dúró síbẹ̀, bọ̀ àwọn méjì yẹn wọ́n sì wà níbi tán wà, wọ́n sì tanná ní tiwọn. Nígbà pẹ́ wọ́n paná, àwọn méjì tán fi sọ ibi tá a lè gbà bẹ̀ sílẹ̀ yẹn. Wọ́n fa nǹkan mọ̀ fà, wọ́n jẹ. So àwa dẹ̀ ti paná. Wọ́n ń taná lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n tan wo ọ̀nà bíi Kwari yẹn. Bọ̀ àwa ti ń dijú fún iná wọn, tán bá ti tàn á ti dijú, wọn ò ní láǹfààní àti rí ojú wa, torí ojú wa lè gbaná tí náà bá ti dọ́dọ̀ wa. So to cut the story short, wọ́n sáà pa iná wọn, bọ̀ èéfín iná tí wọ́n ń fà ó jẹ́ ká mọ̀ pé wọn ò tí ì kúrò ní ibi tí wọ́n sì wà. Gbọ́ sí pé ìkan ní òtútù mọ́ òun, lásìkò ọyẹ́ ni ọyẹ́ wọn mú gbaná gan. Ọba ní òun máa lọ mú cardigan ní Abẹ́tẹ̀ o, àmọ́ ibi tí wọ́n ń pè lábẹ́tẹ̀ o, ọ̀sán lòun fẹ́ lọ mú cardigan bẹ́ẹ̀. Òtútù mọ́ òun náà ní kankan, wọ́n sá jọ padà, wọ́n tẹ̀léra wọn lọ. Lásà fi ní opportunity àti sọ̀kalẹ̀ sínú odò yẹn. Báyìí sọ̀kalẹ̀, a padà sọ́nà títì. Nígbà tá a fẹ́ já títì yẹn, a rí pé bí àwọn 4 náà ti tanná síbẹ̀, wọ́n sì dúró pé a máa wo ibi tí wọ́n máa gbà jáde. Ìkan tó ń bi wọ́n léèrè pé ọ̀nà ìdí Olúwéré ńkọ́, wọ́n láwọn èèyàn ti wà ńbẹ̀. Wọ́n sá ń dákọ ọ̀nà lóríṣiríṣi táwọn ọmọ ibi tá ń pè pé wọ́n sá ń pé àwọn èèyàn ti wà ní point yẹn pé kò sí ibi tán lè gbà, wọ́n máa gbà escape. So báwa ṣe dé títì yẹn báyìí, a dẹ̀ ti rí ìbọn red made lọ́wọ́ wọn pé àwọn sáà máa hùn di wa ní sá. Bàtàwà náà dẹ̀ dé ojú ọ̀nà yẹn, a rò pé ẹni yára lògùn gbé. Àwa náà fi halẹ̀ mọ́ wọn, àsáyìn sókè gbà sáré cross ọ̀nà, àwa bá ti wá lọ. A tẹ̀lé wa náà o, but sẹ́mọ̀ a lè fi ọdẹ gẹ́gẹ́ bí Fúlàní tí ó wà nígbó náà, a lè fi báwo ṣe mọ́ rìn, a lè fi wé tiwọn. So wọ́n sá padà sọnù lẹ́yìn wa ńjọ́ yẹn. Ìjọ́ yẹn ni ẹlẹ́lẹ́kejì tí mo mọ̀ tí ojú mi tó ń rí
tó bá mi lẹ́rù díẹ̀. Ọjọ́ wo ló tún dàbí rẹ̀? Ọjọ́ tó tún dàbí rẹ̀ tó bá yín lẹ́rù. Ọjọ́ tó tún dàbí rẹ̀ tó bá mi lẹ́rù díẹ̀. A máa ń pe ibì kan ní ọ̀nà Olúwéré àbí kí ni a máa ń pè bẹ́ẹ̀ yẹn. Mo máa ń dẹ náà lọ bẹ̀ dáadáa. Bọ̀ igi ìrókò yẹn méjì ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tó tóbi gan. Tó pé táwọn dọ́mà gan bá débẹ̀ tí wọ́n bá ti fẹ́ gé chain ni wọ́n máa ń já ni. Gbogbo ìgbà yẹn máa ń já sásá. So ẹtu yẹn àwọn méjì ni. Ẹni tí mo láàjọ lọ ọ̀nà ilé gbóúnjẹ sí yẹn ọ̀gá mi ni. A máa ń forúkọ ẹ̀ lálùmá. So òun náà àtijọ́ máa ń sọ̀rọ̀ rẹ̀, a máa ń pẹ́ ní kẹta náà ní Misẹ́. Àtijọ́ máa ń sọ̀rọ̀ tọrọ ọ̀nà ibìkan náà lájọ ń gbé, a máa ń sọ̀rọ̀ àwọn ẹtu yẹn gan. So ọ̀gá mi yẹn sá ní níjọ́ tí wọ́n pa kan bẹ̀, wọ́n sọ gbogbo ìrìn àjò táwọn fi pa, báwọn ṣe pa nǹkan kan. So nígbò díjọ́ kẹta rẹ̀, ẹni táwọn pè ní ọ̀gá mi kejì yẹn náà, òun náà tún lọ bẹ̀. Wọ́n tún láwọn ti yìnbọn sí ìkejì yẹn, àwọn ọ̀sá tó rí. So èmi náà dẹ̀ ti yìnbọn sí, ó ti ń tó bí ẹ̀mẹrin. Gbogbo ní bá ti yìnbọn sí, ó lè lapọ́n ká tọpọ́n rẹ̀. Àkàjá wà lọ́jọ́ kejì yà ní rí. Bọ̀ ó ní àwọn ibìkan tá a máa ń wá dé tá a ní padà rí mọ́. Bọ̀ ńgbọ̀ wá di ìjọ kan tọ́rọ̀ èmi àti bàbá àgbà kan, ẹ mọ̀ pé mo ní bàbá táwọn sì jọ dẹ. Torí pé àwọn ni wọ́n gbélé gbogbo wa lọ́wọ́. Àbúrò dádì mi náà ọdẹ ni, ẹ̀gbọ́n wọn ọdẹ ni. So ọ̀rọ̀ wá kàn. Nígbà táwọn náà ń pa àwọn ìtàn ẹran lóríṣiríṣi. Mo bá kàn tiẹ̀ fọ opportunity yẹn sọ fún un pé bàbá báyìí níbì kan náà ń gbìyànjú pé bọ̀ kò sígbà tá a lè yìnbọn sẹ́tù yẹn. Ó níbi tá a máa ń wá dé tá a fi ní rí mọ́. Yẹn bá fún mi ní àwọn nǹkan àdúrà kọ̀ọ̀kan. So mo sá tún lọ níjọ́ náà, mo fi débẹ̀. Ojú ẹ̀ tó gbaná, ó bá yí kọ́ ní ìbá rí mọ́. Bó ló ṣe jẹ́? Mo wá kò kọjá bí ìdẹ̀gbúrú inú ọyẹ́ ni. Tó bá sáré lọ́nà ọparun, ìlè má gbọ́ sáǹdì ẹsẹ̀ rẹ̀ láìláì. Bó ló ṣe rìn? Kankan. Yóò pẹ́. Torí kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè dé dígí ìrókò tí mo sọ yìí, kò sí nǹkan tó lè pọ̀ ní lára oríire ó wù ú. O lè mọ̀ tiẹ̀ resign pé nǹkan kan bẹ́ẹ̀. So mo sá já sí dígí ìrókò yín. Mo dẹ̀ fẹ́ pẹ́ bẹ́ẹ̀ lẹ́ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ń sá mọ̀ ẹ mọ̀ pé ìrìn alẹ́ ń gbà mí àti pé mo ti rí ẹran tí ìwọra rẹ̀ ti wà lára mi. Ń sá mọ̀ mo sá ṣe tán padà já sí dígí yẹn. Tó mo yẹ dé dígí un, ó bá rójú ẹ̀, ó gbé wá, ó tó gbé lọ. Mi ì rí mọ́. Ó gbé wá, ó tó gbé lọ. Bàbá dẹ̀ ti sọ àwọn nǹkan kan tí mo tó lè ṣe. Mo bá pè é. Mo sì gbé wá nù. Mo bá ràn mọ́. Gbáà. Bàbá di yáwó. Mi bá rí mọ́. Kò dẹ̀ jìnnà síbi igi ká pé igi lélẹ́yìí. Mo yìnbọn sí irú bẹ́hùn. Bàbá di yáwó. So mo sá filẹ̀. Mo wá nǹkan mi lọ. Bọ̀ ara mi ò gbà. Nígbà mo tún padà bọ̀, mo tún gba ibẹ̀ ní nǹkan bóyá bí tó 4 nídàjí. Mo tún padà wá bẹ̀. Mi rí. Bọ̀ ntọ́jọ mọ́ egbègun apá rẹ̀, ọyọ ọlẹ̀ ni. Ọyọ ọlẹ̀. Ìbọn dùn. Ọyọ ọlẹ̀ ń bẹ́ẹ̀ jọ náà. Mo bá sa àwọn eegun. Mo bá sá kòdà sí inú láìlọ́n kan nù gbérí. Mo bá kó wálé. Bó dáàrọ̀ ọjọ́ kejì tí bàbá jí, mo bá sálàyé fún bàbá. Wọ́n ní tí a lọ bẹ̀. Bá débẹ̀. So wọ́n ṣàwọn ètò kan sí lóríṣiríṣi. Wọ́n ní gbọ̀ bá di ọjọ́ kejì kí n padà lọ bẹ̀. Pé ń bá ń bẹ̀. Ṣùgbọ́n gbogbo tí bá ti rí bẹ̀ kí n má jẹ́ ọjọ́ mi lójú. Nígbà mo débẹ̀, alẹ́ ní wọ́n ní kí n fi lọ. Mo débẹ̀ lálẹ́. Mi ì rí. Gbogbo àwọn tí wọ́n ní ṣe, mo ṣe, mi ì rí nǹkan kan. Mo tó délé, mo ṣàlàyé fún wọn. Báyìí ní bàbá. Wọ́n ní ó rí. Wọ́n ní mo ní ó rí. So èmi kálukú sátọ̀ bá tiẹ̀ lọ. Nígbà tó sún di alẹ́. Ọ̀rẹ́ mi gan, abádádì mi lóko. So wọ́n sá ní ibi tó lọ́ọ́ ṣe lánàá pé ó padà débẹ̀ lónìí o. Ní bàbá mi fẹ́ lọ gbọ̀n kan lónìí. Àárẹ̀ ìta náà mú mi àti pé iṣẹ́ tó bá dádì mi ṣe lóko lónìí. So nígbà mọ́ fagúsà, wọ́n bá ní lọ. Sá ní wọ́n gbé àwọn kankan fún mi pé kí n gbé lọ bẹ̀. Mo lè débẹ̀. Òwú bí wọ́n ṣe ní kí n máa wí. Bí wọ́n ṣe ní kí n ṣe ládùúgbò àyípo gíhùn kankan. Gbà mo rẹ̀ sí tán, mo gbé àwọn ètò yẹn kalẹ̀. Mo kúrò ńbẹ̀. Nígbà mo wá lọ, bóyá bí 2:15 mo wá ń padà bọ̀. Mo dé dígí mo bá ń bẹ̀ ni. Kètí kù. Bẹ́ẹ̀ tún yẹn. Kètí kù. Eegun apá rẹ̀. Apá ẹ̀ kọ̀ndẹ́mù sá. Apá ẹ̀ má bíyá báyìí. Ó kọ̀ndẹ́mù, ó sì mí. Ó sì mí síbẹ̀. Ó mí.
wọ́n gbé wọnú igi wọ́n lọ ń tọ́jú ẹ̀. mo bá sáládà lórí tó mo yẹ sáládà lórí wọ́n dẹ̀ ní tí ó bá ti rí bẹ́ẹ̀ pé kí n máa gbé gbàdúrà àwọn straight ni pé n gbọ́dọ̀ dámọ̀ràn pé ó yá pé á lọ tà àbí nǹkan tiẹ̀ lọ pé mò ń gbé ìlú náà mò ń wì ní ẹ̀yìn àwọn tó mo dẹ̀ délé mo ṣe bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n láwọn làwọn sa àyàn rẹ̀ wọ́n dẹ̀ ṣe é so wọ́n ní àwọn nǹkan kan ń bẹ táwọn rí nínú rẹ̀ wọn ò fi hàn mí dòní o wọ́n sọ fún mi dòní wọ́n láwọn àwọn nǹkan àbàmì kan ń bẹ táwọn rí nínú rẹ̀ pé bọ̀ ó ti wà lọ́dọ̀ àwọn pé ẹran tèmi lè lẹ́yìn ní ayọ̀ tí mo lè jẹ fún mi wọ́n nítorí àwọn ibì kan wà ní sáìdì ọ̀dọ̀ rẹ̀ tí n lè jẹ wọ́n fún dádì mi náà tí wọn ìyún náà sàtún lọ bẹ́ẹ̀ a jẹ́ ìrírí ẹlẹ́ẹ̀kẹta. èwo ló sì kẹrin ẹ̀. Ọ̀pọ̀ lóríṣiríṣi nínú gbogbo àwọn nǹkan bàbá mi ti sọ látàárọ̀ kò sí tí wọ́n sọ nínú gbogbo àwọn tí wọ́n ti sọ tí ò sí tèmi náà witness ní tó tún dàbí rẹ̀ tó tún jẹ́ oko ọ̀sán gan tó bà mí lẹ́rù níjọ́ kan èmi àti àwọn ará a máa ń pe àwọn yẹn ní fágbà ìbí àjọ lóko ńjọ́ náà ni ọmọ ọ̀dọ̀ wa kan bẹ níbi tó náà jẹ́ bí ọ̀gá fún mi tá a jọ lọ tó wọ́n ti wá ń ròyìn ìgalà yẹn pé ìgalà báyìí pé ó le gan ohun kankan pé òpó tí mọ́tò rì ọ̀gá mi bá náà ó dùn bẹ́ẹ̀ tó wọ́n ṣàfihàn bẹ́ẹ̀ ó wá jẹ́ pé ẹ̀gbẹ́ ibẹ̀ ni a lọ fi èmi náà sí mo bá lọ padà dọ̀gbọ́n bọ́n nígbà tí wọ́n kó àwọn èèyàn dé oko lọ tán tó mo bá lọ bá mo ní ọ̀gá mi ẹjọ́ ẹjẹ́ ń dúró bí wọ́n ní kí ló dé wọ́n ní má yẹ̀yẹ́ ìlú wa o mo lọ́lọ́run ní yẹ̀yẹ́ wa mo ní ẹjẹ́ ń dúró bẹ́ẹ̀ wọ́n ní máa lọ wọ́n làwọn pẹ̀ràn ìlú ni wọ́n ní bó ṣe jẹ́ pé wọ́n níbí ní sáà máa tọ̀ sí máa tọ̀ wọ́n làwọn pa lónìí mo bá lọ ọ̀dẹ̀ mi padà ara mi ò gbà á mo bá tún padà lọ ọ̀dọ̀ wọn mo lọ́gàá mi ẹjọ́ ẹjẹ́ ń dúró bí wọ́n bá ní ọ̀dà wà á dúró bí ṣùgbọ́n èmi náà ní jìnnà sí ọ tó bí wọ́n ṣe ń dagbó ń bọ̀ ọmọ kan sì ń bẹ tọ́jọ́ ọmọ ọ̀dọ̀ wa ń bí náà àtijọ́ máa dako tẹ́lẹ̀ torí mi bá lọ àtijọ́ máa dako tẹ́lẹ̀ tó jálẹ́kọ̀ọ́ tó bó ṣe dé bó ṣe kàn báyìí ló tó ní ó ti ń bọ̀ ó tó ti ń bọ̀ olówó kan ó ti ń bọ̀ owó kan yẹn sì ní gàlà ní ó tó ti ń bọ̀ ó ti ń bọ̀ ó ti ń bọ̀ èdè ọ̀dọ̀ mi báyìí dèdè pé ká pé mo dè nírú bẹ́ẹ̀ dèdè pé ń rọ́bọ̀ báyìí pé èèyàn tiẹ̀ mọ́ gbàbùjẹ ẹran ó ti pẹ́ mi lẹ̀ dèdè pé yọ kọjá báyìí dèdè mi ló ṣe ọkàn dúró ni gbàá tí ìbọn ro báyìí kí n sáà mọ́ fàgùn ó dúró kò wó lulẹ̀ o ó sì wà lórí ìnàró gbogbo ẹyinjú rẹ̀ báyìí lẹ̀jẹ̀ tí ń bọ́ọ̀lẹ̀ gbogbo ẹ̀ bọ ẹ̀gbẹ́ báyìí ni ìbọn ti bá ó sì wà lórí ìnàró ṣùgbọ́n tó wá jọ mí lójú ńjọ́ yẹn ni pé ọmọ tá a bá lo oko jọ gangan níjọ́ náà ọmọ yẹn wọ́n ń pè ní Isiaka orúkọ ọmọ yẹn bọ́mọ ń ṣe wá dé lọ́dọ̀dọ̀ wa tó ní sí apá ẹran wọn ní bàbá ṣùgbọ́n sì wà lórí òrò àwọn míì ti ń sábà sí kí wọ́n tó dé o tí ìbọn òrò mọ́ ó ní sí apá á ní ìbọn bá ó ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ariwo lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àmọ́ pé bàbá mi kan lóru wọn wà lóko ìjọ náà wọn ní kì í sọ̀rọ̀ ariwo gbọ̀n bí ọmọ ń ṣe débẹ̀ báyìí tó ìwà ń wára pé ẹran tá a ti ń yìnbọn sí láti jọ́ ìta ti ń ṣe pàṣẹ òun sá já ìbọn gbà ìbọn sá fàwọ́ mọ́ lọ tọ̀rọ̀ dẹlu náà yípa bíbọn ṣe wá ró ó ti sẹ́nu mọ́lẹ̀ mọ́ lọ́wọ́ ó wá bá níbi apá báyìí ìbọn yẹn tó bá ìgalà yẹn níbi apá báyìí dèédé ibi tí ìbọn ti bá lápá ni ìbọn ti hàn lára tiẹ̀ náà lára ọmọ yẹn bẹ́ẹ̀ ni ọwọ́ ọ̀tún tí ìbọn ti bá náà ni ìbọn ti hàn lára tiẹ̀ náà tí sì ń da ẹ̀jẹ̀ lẹ̀ ìgbọ̀n bí bàbá oru tá a máa ń pe bàbá yẹn ní bàbá oru bàbá yẹn kọ́ lọ́n fọmọ kẹwọn ọdẹ tí wọ́n tọ́jú mi gan-an tó ká mọ́ fàgùn ní wọ́n bá lóko ọgbọ́n tá a dá sí i pé ó yẹ kó wọ́n sá sọ̀rọ̀ sọmọ yẹn ó ti ń jẹ̀rora títí ń kígbe bàbá sá dá àwọn ọgbọ́n lóríṣiríṣi sá dá àwọn ọgbọ́n sí tí ẹran yẹn sá fi wó níjọ náà wọ́n sì gbé ọmọ yẹn lọ fún ìtọ́jú lójú ẹsẹ̀ náà ni a ti pé gbogbo ń tọ́ bọ́ sí lára tí wọ́n ti pè jáde ìjọ yẹn náà tó jẹ́ ìjọ tó bà mí lẹ́rù gidi. ọjọ́ wo kó wá tó di pé ẹran yẹn wó kó tó di pé ẹran yẹn wó ńjọ́ náà bàbá ṣe àwọn nǹkan kan tó jọ mí lójú ńjọ́ náà
torí lẹ́yìn ìgbà tọmọ yẹn náà yìnbọn sí tán tí wọ́n fawọ́ ẹlòmíín náà tó gbà tí wọ́n tún sa bí ẹ̀mẹ́ta tí ó wà ró bàbá wa dá àwọn ọgbọ́n kan tí mo ò sí torí bẹ́ẹ̀ ṣé ń wè mí bí mo náà ṣe kéré tó ọlọ́run mọ̀ká tí mo ti kọ́ṣẹ́ tí wọ́n pọ̀ lẹ́yìn mi tí mo sì máa fi rẹ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọ́n gbé ìbọn yẹn jọ náà wọn ò dojú rẹ̀ kọ́ mọ́ wọ́n nà sílẹ̀ mẹ́ta wọ́n dẹ̀ gbé pò yí ara wọn nígbà tó sì wò tán wọ́n sì ní ká fílẹ̀ ká má dọ́dọ̀ rẹ̀ kí àǹjànà tó wà lára rẹ̀ ó fi jáde lọ àṣàjẹ́ sísítẹ́ẹ̀mù tí wọ́n fi wó lulẹ̀ ìjọ náà. ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé. tínú mi dùn jù àbí tí n lè gbàgbé. tẹ́ ẹ lè gbàgbé nídìí iṣẹ́ ọdẹ yìí. náà ni tí mo ti kọ́kọ́ sọ síwájú yẹn ìjọ yẹn náà ni tí mo ti kọ́kọ́ sọ síwájú. ọjọ́ bíi inú ẹ̀ tẹ́ ẹ ti sọ fún wa tí ẹ lè gba ọjọ́ tó dàbí nǹkan tí ẹ lè gbàgbé nídìí iṣẹ́ ọdẹ yìí ẹ̀ńdẹ́gbẹ́ alẹ́ ẹ̀ńdẹ́gbẹ́ ọ̀sán tí ọlọ́jọ́ kan tẹ́ ẹ ní gbàgbé. lọ́jọ́ kan tó jẹ́jọ́ tó bà mí lẹ́rù tí n lè gbàgbé ní alẹ́ náà ni mo ti sọ tó jẹ́jọ́ tí mo fojú mi rí egbére rí. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ̀ pa ìgbére yẹn jọ náà. mi pa o. ọjọ́ wo ló dùn mọ́ yín nínú jù. ìjọ tó dùn mọ́ mi nínú jù. nídìí iṣẹ́ ọdẹ yìí. ọjọ́ méjì ni. ọjọ́ àkọ́kọ́ tínú mi dùn jù láyé ìjọ tí ìyàwó mi ń rọbí ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá jọmọdé kó forí máwọn bàbá ọdẹ lẹ́yìn dáadáa ìjọ yẹn ìyàwó mi ń rọbí ó rọbí láàrin ìjọ mẹ́ta kò wá ọlọ́run ọba aláàánú nìkan jù pọ̀ lọ́dẹ wa yìí. àmín. so níjọ náà ìjọ mẹ́ta a dẹ̀ ń gbé lọ sí tí wọ́n ní ètí ìṣetán òmìnira dẹ̀ ń wá òmìnira ń wá so kí n má fagún sá mo bá pe ọlọ́dẹ mi tí n bá gbé lọ sí tí wọ́n ó tàn ní kí n máa bọ̀ wálé ní kì í ṣetán níṣẹ́ mo bá pe ọlọ́dẹ mi wọ́n bá ní ọláwọn ètò tá a ṣe báyìí mo rí bọ̀dá mi kan náà tó náà jọ́dẹ abákò mọ́ gbogbo wọn bàbá ṣùgbà mi lọ́tún lósì abákò mọ́ wọn ní kí n máa ṣe lóríṣiríṣiríṣiríṣi gbogbo wọn gbà tí wọn ṣe dáàyè kan wọn ló ti tó gẹ báyìí débi pé ńgbà mo tún lọ hospital padà wọn ní kí n máa gbé lọ pọ́n máa operate ẹ̀ kí n máa operate ẹ̀ ṣùgbọ́n gbà mo wá tán pọ̀ lọ́dẹ mi bẹ́ẹ̀ mo ti ń sunkún tẹ́kúntẹ́kún mo fi sọ fún wọn wọn bá ní èdè ibi tó dé dúró báyìí ó ti tó gẹ báyìí tó wọn sá wọn láwọn ọgbọ́n tí wọn dá fún mi lóríṣiríṣiríṣi ìjọ náà wọn mú mi lọ àwọn ibì kan àwọn náà sọ́tọ̀ dá gbogbo ọgbọ́n tó wà náà wọn jọ náà wọn bá ní kí n máa gbé lọ báwọn mo ṣe ń gbé lọ hospital báyìí kódà àfẹ́ gbé gorí bẹ́ẹ̀dì tán tọ́lọ́run fi kádàrá kọ wa inú mi wá dùn dé ilé tó sọ pé ìjọ kan tí náà mi dùn tó bá ń rè ìjọ ẹlẹ́lẹ́ẹ̀kejì tí náà mi tún dùn bẹ́ẹ̀ mo lo oko alẹ́ ni so ara mi ò yá ní táìmù yẹn mo ra a sì ń dá àjọ kan àjọ yẹn wá jẹ́ 5,000 là ń dá lọ́sọ̀ọ̀sẹ̀ mo dẹ̀ ti ra 4 sílẹ̀ pẹ̀lú ara mi tí ó yá wọ́n á sọ fún ìyàwó mi mo ní ìtiraka dóko lónìí so mo wá pe ìkànnù ọmọdé mi ẹ̀gbọ́n ló jẹ́ fún mi ṣùgbọ́n ọmọdé ni èmi mo kọ́ níṣẹ́ tó abáṣájọ lọ sóko mo pè pé kájọ lóko yẹn ọba ní àwọn oníkòsó wàhálà kí n jẹ́ kí òun ọlọ́ọ̀ múra nílé ó sàkà gbòǹgbò fún mi ọbẹ̀ lòmíì lọ nígbà tó mọ̀ para mi ò tí ì lé dáadáa ó ti fọkàn sí pé gbogbo sẹ́táàsì lóko ń jọ náà orí ìwọn ni n ó dìlé pé òun lòun ọmọ ṣe gbogbo ẹ̀ mo retí aago 11 lù ọ̀dẹ̀ yẹ ká ti dóko láti nǹkan bí aago 9 aago 11 lù 12 lù 1 lù ọ̀sán fún ìyàwó mi mo ní ń wà máa lọ ó ní kí n má lọ èmi tára mi ò tí ì le kí n má lọ mo lóòrí gbogbo tó wà nílẹ̀ ni ẹlẹgbẹ́ wípé wọ́n lọ ń bọ́ mi nì láti bí ọ̀sẹ̀ 3 báyìí wọ́n lọ ń bọ́ mi nínú ilé wọ́n náà dẹ̀ ti try ṣé kọ́ wá lọ́mọ dóko jẹun fún mi ni òun náà bá ságbà bẹ́ẹ̀ mo bá kó bàn mi mo kó 3 ara mo bá lọ mo dé gbódò kan mo pa mọ́nàmọ́ná létí odò ilé ìwé tiẹ̀ ṣe jẹ náà ilé ọba sì rí ẹ̀bà tó mo tẹ̀wájú ìgalọ̀ bá gbómi lọ gbágbá lókè odò wọ́n náà bá ń de kinní ìmọ́lẹ̀ bá ń dè mọ́lẹ̀ ṣàánú mi kó tiẹ̀ wọlá bí mo tiẹ̀ ṣe ń ráre báyìí ṣàánú mi ọlọ́run mo bá lọ yípo ẹ̀ lọ́nà ibi ọparun tó tún gbà lọ ó tún gbómi wá padà gbágbá mo bá tún padà ọbẹ̀ kú mo tún padà wá síbi tí ó tún gbó wá ó sá ti gbómi bí ẹ̀ 5 mo bá pe dádì mi lórí fóònù dádì mi báyìí máa ṣẹlẹ̀ sí mi lóko báyìí
mo pe gbólóhùn báyìí mo pè kọ́ gbọ́ ọ̀sà tó ń gbómi náà ni ń gbọ́ pé ọba lọ́ọ̀bì kan aṣọ lọ́ọ̀bá akọ rẹ̀ ni so bọ́sà ṣe tó ń rí ìyóò ti mọ náà pé tó ń rí bẹ́ẹ̀ ó tó ń gbó lọ ìkejì kan gbójú wa nú ọparun ni mo bá nà sí gbà ìbí dáǹtàn tẹ fèsì mi gbòòrò ọfẹ tẹgbẹ mi kọjá báyìí mo bá tún sáré rè mí lọ́rùn gbà ilẹ̀ mo yin bí yún kò mú mo gbé wọn méjèèjì sọ́lẹ̀ mo bá tún kóbò gbọ́n mo rí pé ìtọ́jọ́ mọ́ gbogbo ẹnu rẹ̀ báyìí ẹnu rẹ̀ ti bọ́ọ̀lẹ̀ bí mo ti yìnbọn àkọ́kọ́ gan sí ẹnu rẹ̀ ti jábọ́ pẹ̀lú ọ̀nà bí ojú báyìí ẹnu rẹ̀ ti bọ́ọ̀lẹ̀ ẹlẹ́mìí mo bá tẹ̀lé ọba lọ ibì kan ọ̀sátún lọ́ọ̀ gínà rẹ̀ ṣùgbọ́n mo gbọ́ bí ṣe ń fọn gbogbo bí ṣe ń fọn ẹ̀jẹ̀ ó ń fọn ẹ̀jẹ̀ bọ́ta ní ń dùn ọ̀hún nínú ẹ̀dẹ́lé obìnrin ọmọ ọ̀ bá sá gbébọn kẹta hàn mo sáà ń fi rẹ́bùrú rẹ̀ káàkiri ń bọ̀ sáde ibì kan ọláńsẹ́ kàdára pé mo yẹ tó taná sí ó tó fèsì mi tó ń bọ̀ ó dẹ̀ lówó lórí mo yẹ tó dọ̀jẹ̀ mí kan báyìí lọ́ba fi mọ́ gánlẹ̀ ọlọ́run bá sá kàdára ipa inú mi dùn gán ọbẹ̀ ń ṣebẹ̀ ń sì tún gbowó so kí n sá mọ́fàgùn ń lè dágbé bá ní gbọ́ bá di àárọ̀ mo sá gbé ibì kan kò kéwé bò lórí mo ní kí n wá máa lọ ilé ṣùgbọ́n nǹkan kan bá èmi jẹ́ ibi tẹ́mi bá gbà lóko èmi gbàbẹ̀ wálé mo sá gba ọ̀nà ibòmíì mo tó dé etí odò báyìí ojú ọ̀nà tí mò ń tọ́ lọ ìgbàdo kan wà lẹ́gbẹ̀ẹ́ mo bá ń gbọ́ kẹ́rẹ́ ṣé ìsàn ọ̀yà rẹ ní mo dẹ̀ ti kì bá mi mẹ́tẹ̀ẹ̀ta mo ti tọ́jú ẹ̀ mo ṣe ojú nbìkan báyìí mo bá sì ń wẹyin ju nǹkan kondoro ọba ti bọ̀ káà nígbà tí ń débẹ̀ lọ́ba dòdò ọ̀yà wò ó lọ síbi nǹkan ṣe mọ́ dáa tó rè kí sá mọ́fà gan nú okòhun mo kò dò ọ̀yà méjì ó bí ẹyọ kan ọba kó nu báàgì mo ń bọ̀ yín ìparú ẹ̀rì láyé dí mo yẹn sọ yìí tó tí ìparú rẹ̀ mo bá ń lọ nígbà tí mo tún fẹ́ dé ti ilé mo bá tún débì kan mo bá tún gbọ́ gbúrúrú tá nǹkan sá fún mi wọ́n sá rọ̀ nù ọ̀kẹ́ nítorí mi ò ní intention pé mo lè bá nǹkan kan bẹ̀ wọ́n bá lọ mo bá lọ rẹ́bùrú wọn bì kan mo débì kan ọ̀kan tí ń tanná sí báyìí déédéé pé wọ́n fẹ́ gé ìgbàdo lókè ìjọ náà mọ̀ wọn kò dọ̀ ọ̀yà mọ́ náà rò ẹsẹ̀ méjì ẹ̀yìn ló fi nà rò ó dẹ̀ kọrí òkè báyìí pé òun fẹ́ gé ìgbàdo déédéé ìgbà náà ní náà mi dọ̀dọ̀ rẹ̀ ìgbà ló náà bá tún kú ọba dòdò ọ̀yà mẹ́rin ojú ọ̀yà ẹyọ kan inú mi dùn pẹ̀lú bínú mi ṣe dùn tó ní ọ̀jẹ̀ ń fìlì wípé tí mo gbé wúwo ṣùgbọ́n ọjọ́ kejì mo tó mọ̀ pé mo gbé nǹkan délé inú mi wá dùn ọ̀pọ̀ ọjọ́ náà kódà ẹni tí ọjẹ́ tó gbé balẹ̀ lọ́wọ́ ó bí ibẹ̀ mo lọ gbé fún wọn tí mo sì fún ẹni tó jẹ́ bàbá mi náà ní ẹran tó dáa tó jẹ́ ìjọ tí inú mi dùn sí láyé tó jẹ́ ìjọ méjèèjì. ẹ dákọ̀ yín fọ́mà Nàìjíríà. orúkọ mi ni Ọlábọ̀dé Kóredé Ọmọ́táyọ̀ láti ìlú Tẹlẹmù tí mo jẹ́ ọlọ́pàá ọdẹ ní gbogbo Ọláolúwa tó fi dé stéètì. tẹlifóònù nọ́mbà yín kọ́. 070 64 15 53 95. lẹ́ẹ̀kan sí. 070 64 15 53 95.